Olúbàdàn akú oríire tọba wa Ládọjà Àkànmúdò Olúbàdàn ìgbà rẹ̀ á sàn wá ògoríjọba ọpẹ́. Gbogbo Ìbàdàn akú oríire tọba wa Ládọjà Àkànmúdò Olúbàdàn ìgbà rẹ̀ á sàn wá ògoríjọba ọpẹ́. Gbogbo Ìbàdàn akú oríire. Gbogbo Ìbàdàn akú oríire tọba wa Ládọjà Àkànmúdò Olúbàdàn ìgbà rẹ̀ á sàn wá ògoríjọba ọpẹ́. Gbogbo Ìbàdàn akú oríire tọba wa Ládọjà Àkànmúdò Olúbàdàn ìgbà rẹ̀ á sàn wá ògoríjọba ọpẹ́. Adéwọ̀lú Aládọjà ntọ́ ọlọ́dà lọ́dà yé orí ẹ̀dẹ́ mọ́sẹ̀ kábíyèsí rẹ̀ Aládọjà Abdulrasheed Adéwọ̀lú Aládọjà Àkànmúdò Olúbàdàn ó ti jọba nílùú àwọn jagunjagun ẹni tí a jọba nílùú àwọn akínkín ní jẹ́ Àkànmú ọ̀dọ́ba nílùú àwọn akin lálá ọlọ́run ọba ẹni tètè kú láyé ẹ mọ̀ bí ọbẹ̀ níbẹ̀ su àtẹlẹsẹ̀ níbẹ̀ nẹ̀wò Mọ́gàjí Gàálà Ìbídàpọ̀ Mọ́gàjí Maruf Abíọ́dún àti gbogbo ilé Gàálà Ìbídàpọ̀ wọn lálásẹ̀ kú ọbọ̀ ṣe o Ọládọjà o lálá ọlọ́run ọba ò ní ṣàìsàn pẹ́pẹ́ léwu ṣe nílé ẹ̀rọ àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ ẹ̀tẹ̀nà Ọládọjà o ilé ọmọ olùkọ́ aláìlú ọmọ alẹ́ téńté mo mú jọba mo pa àlàlà méjòyè mọ̀jẹ̀ àpèrè ọwọ́ kò òwe àpèrè ọwọ́ kẹ̀kúsí ó tó ọ̀yá jẹ lálẹ́ ọ̀yún láfi polúkọ gbogbo bí ẹni pọ̀ya àjàǹkókò títì lóde ọ̀yàn aláàrọ̀ bá ń ta sí ọ̀yà dolú ọ̀yà tinúkẹ́ ọ̀yà ṣerépeke lérí ẹ̀sìn ayọ́lẹ̀dọ̀yè kó tó di pọ́wádé kátẹ́kátẹ́ ìlọ́yẹ̀gùn délé ra ẹ̀sìn ọlọ́yẹ ìlọ́yẹ̀ lọ́gùn délé èkó láfi polúkọ gbogbo bí ẹni pọ̀ya nílé olùkọ́ aláìlú ọmọ lẹ́tẹ́ mo mú jọba mo pa àlàlà méjòyè mọ̀jẹ̀ nílé olùkọ́ aláìlú mo sọ olùkọ́ pẹ̀lẹ́ kí n lówó olùkọ́ pẹ̀lẹ́ o èmi sọ olùkọ́ pẹ̀lẹ́ kí n lọ́lá olùkọ́ pẹ̀lẹ́ o mo sọ olùkọ́ pẹ̀lẹ́ kí n bímọ olùkọ́ pẹ̀lẹ́ o èèyàn tó bá sọ olùkọ́ pẹ̀lẹ́ wọn a máa ń lówó wọn a máa ń bímọ ayé wọn àtòrò bí omi àfàárọ̀ kan omi àfàárọ̀ pọ̀ òtòrò bí omi ìyálẹ̀ta nílé olùkọ́ aláìlú ọmọ ilé téńté mo mú jọba ayọ́lẹ̀dọ̀yè kó tó di pọ̀ wá dé Mọ́gàjí Gàálà Ìbídàpọ̀ Mọ́gàjí Maruf Abíọ́dún àti gbogbo ilé Gàálà Ìbídàpọ̀ wọn lájẹ pé ayé o kábíyèsí Olúbàdàn. Gbogbo Ìbàdàn akú oríire tọba wa Ládọjà Àkànmúdò Olúbàdàn ìgbà rẹ̀ á sàn wá ògoríjọba ọpẹ́. ajẹ́ pé ayé o Àkànmú Olúbàdàn àtìlẹ̀ Ìbàdàn mo ṣe kábíyèsí rẹ̀ Mọ́gàjí Gàálà Ìbídàpọ̀ àti gbogbo ilé Gàálà Ìbídàpọ̀ lájẹ́ pé ayé o wọn ń kí Olúbàdàn gbogbo ọmọ Gàálà Ìbídàpọ̀ lóde ajé olóòlù Ìbàdàn wọn lè kú oríire gbogbo ọmọ olùkọ́ adé ọmọ aládé ṣẹṣẹ fún báyìí tẹ̀kúta ọ̀rọ̀ jẹ́ pé ní ẹ̀tẹ́ gbòǹgbò náà sómi sùúrù láwẹ̀ ọ̀pọ̀lọ́ àdìgún ó ti mọ̀ pé wọ́n ń jẹun ó tún yàgbà sínú oko kọ̀ọ̀kan àdìgún parẹ́ mébè adéláwẹ̀ lámẹ̀ṣẹ̀ ẹ̀rú bàbá yín ìní tọ́sẹ̀ ìwòfà níta kàìnkàìn àdínkù nìyí ẹ̀yìn jẹkún bí bàbá yín bá pakún wọn amútọrọ fún alágbe bí ó bá kó du ọ̀yà wọn amútọrọ fún lórí ìlàwẹ̀ adéláwẹ̀ lámẹ̀ṣẹ̀ ní olúfún adé ní ọmọ òkúta mẹ́ta ọ̀nà àdínkù ìkákọ́ mi lẹ́sẹ̀ lálọ́ kankọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ìkan ṣe mí pẹ̀lẹ́ pé ńgbà tí mo mọ̀ náà kí mo ní mo wá lòdì àdínkù mo ní mo wórí adé lọ ní orí adé ṣẹ́gi ọmọ aládé ṣẹṣẹ fún nílé bàbá tó bí yín lọ́mọ Mọ́gàjí Gàálà Ìbídàpọ̀ Mọ́gàjí Maruf Abíọ́dún
kú oríire tọba wa Ládọjà Àkànmú d'Olúbàdàn ìgbà rẹ̀ á sàn á ò mórí jọba ọpẹ́.